Sunday school ni mo fẹ́ràn láti lọ. Sunday school ni mo fẹ́ràn láti lọ. Láti kọ́ ẹ̀kọ́ ti Jésù olùgbàlà. Sunday school ni mo fẹ́ràn láti lọ. Jẹ́ àjọkọ́. Sunday school ni mo fẹ́ràn láti lọ. Sunday school ni mo fẹ́ràn láti lọ. Láti kọ́ ẹ̀kọ́ ti Jésù olùgbàlà. Sunday school ni mo fẹ́ràn láti lọ. Ọ̀rẹ́ mi, kí ló ṣe é tó kí n lọ Sunday school? Ṣé gèlè tó fẹ́ wé náà ló fi gbogbo ọjọ́ wé tó yẹ pé tó bá máa dé chọ́ọ̀ṣì ṣá wọ́n ti parí Sunday school? Ó láti ṣe àtúnṣe. Ìwọ Ọlọ́run rán mi sí. Ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ó ṣe pàtàkì nínú ìsìn. Tó bá lọ sí ìsìn ní ọjọ́ ìsinmi tó ò lọ sí Sunday school ó wá sí ìsìn níjọ́ ẹ̀wọ̀n, torí pé ibẹ̀ ló ti kẹ́kọ̀ọ́ nípa Jésù. Ibẹ̀ la ti ń kọ́ nípa ohun tó ń ṣẹlẹ̀ nínú Bíbélì, bí Ọlọ́run ṣe fẹ́ ká máa gbé ìgbé ayé wa lójoojúmọ́, àti wípé ọ̀nà owó la lè gbà láti súnmọ́ Ọlọ́run sí. Ibẹ̀ ó lè béèrè ìbéèrè tó bá wùn ẹ́. Kò sí ìbéèrè tó jẹ́ ìbéèrè òmùgọ̀. Ṣùgbọ́n tí ìwàásù bá ń lọ lọ́wọ́, ṣó lè náwó kó ní ẹ̀sà ẹjọ́ ìtẹ́sán yẹn mi ò gbà àbí kò yé mi. Ó lè sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ó ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti rub minds, láti fi ọkàn lu ọkàn pẹ̀lú àwọn èèyàn bíi tiẹ̀. Ó ní irin máa ń pọ́n irin ni. Níbẹ̀ lèèyàn ti lè kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìjìnlẹ̀ láti máa súnmọ́ Ọlọ́run sí. Ó ní pé jẹ́ akẹ́kọ̀ọ́ tí ò ní láti tìjú, jẹ́ ẹni tí ó yege níwájú Ọlọ́run. Tó bá ka Tímótì kejì 2:15, ó ní kí o kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kó jẹ́ akẹ́kọ̀ọ́ tó yege tí ó ń fi òtítọ́ pín ọ̀rọ̀ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. Nǹkan tó o bá mọ̀ o ò lè kọ́ ẹlòmíràn. Bẹ́ẹ̀ ni, nígbà tó o bá ti mọ ọ̀rọ̀ Ọlọ́run fínífíní yékéyéké, ìgbà wo ni ẹ̀kọ́ èké ò ní gbà ẹ lọ? Ìgbà wo ni wòlíì èké ò ní tún ẹ jẹ? Èmi àti ẹ, Ọlọ́run ń pè wá pé ìwọ tó ń gbọ́ mi tó yẹ pé every Sunday ló máa ń late the church, ní pé bóyá ó ti mọ̀ pé ilé ẹ jìnnà sí church, wàá ti tètè kúrò nílé, wàá ti tètè jí kúrò nílé. Ó ti mọ time tí Sunday school ń bẹ̀rẹ̀. Kò yẹ kó jẹ́ pé ìwọ ló ní wá sí Sunday school, àbí pé ìwọ gan tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé ó ti wá ga ju ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi lọ. Àwọn wo ló wà ńbẹ̀? Kí ló ń kọ́? Ìjọ ọ̀nà bí wọn náà, kí ló ń kọ́ ńbẹ̀? Torí pé ó ti lọ theology school. Ó mọ̀ pé ìjọ tí èèyàn bá ti kọ̀ láti kẹ́kọ̀ọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní kú nìyẹn. Ìgbéraga ò ní pa èmi àti ẹrun. Ọlọ́run ní ẹni tó ń bá wí tó bá wà nù, òun ló máa parun lójijì láìsí àtúnṣe. Èmi àti ẹ ò ní parun o. Láti òní lọ mú ọ̀rọ̀ Ọlọ́run ní òkúnkúndùn, láti mi rí pé ó máa ń wà ní Sunday school níjọ́ ìsinmi. Bó sì ti ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ yóò dára fún èmi àti ẹ lórúkọ Jésù. Ọlọ́run yóò ran èmi àti ẹ lọ́wọ́. A ò ní kùnà ìjọba ọ̀run. Àmín.